níbi tàgẹ́gùn kan ní alábàáríkà yìí fẹ́ dé láàárọ̀ tòní mú kí wọ́n lé mú kọ́ àlejò mú kí ọmọdé àti àgbàlagbà mú kí gbogbo apẹ́ akójúmọ́ òní àsanwó sí àìkú balẹ̀ ọ̀rọ̀ ẹ káàárọ̀ gbogbo pè tí atẹ́gùn ọ̀yẹ́ yìí fẹ́ dé bóòní ẹ má bínú ọ̀yẹ́ náà ni ẹ ti rí fọ́ìsì yìí látànà fọlọ́n kó ṣàánú iṣẹ́ náà ni ọ̀yẹ́ ni o ẹ má bínú ẹ jẹ́ àgbàrá wa nímọ̀ràn láàárọ̀ tòní a sì gbàrà nínú náà tó lè pé pàtàkì lọ́wọ́ olóòtú ètò yìí àfẹ́sọ́dọ̀ ayọ̀ akẹ́ni adé sodiq akínbólú ìkẹ́kẹ́ mọ́rẹ́wà wò ní kùtùkùtù lórí Facebook live wa káàbàtà akínyìn lẹ́ẹ̀kan sí lórúkọ aláṣẹ iléeṣẹ́ ìpè ẹ̀kọ́ ojúmọ́ òní ọjọ́ ajé asọ́nwásọ́mọ́ asọ́nwásọ́ ẹ̀kú balẹ̀ ọ̀rọ̀ agbára wa nínú láàárọ̀ yìí ẹgbẹ́ ti mọ̀ pé ọyẹ́ ti dé ẹjẹ́ gbìyànjú ká ṣe nǹkan gbóná fáwọn ọmọ wa ẹ gbìyànjú tó bá dẹ̀ fẹ́ jíjáde tó yẹ kó dráìfù ni ẹ̀já gbìyànjú ká tẹ̀ ẹ́ jẹ́jẹ́ torí ojú kurukuru yẹn kò ní jẹ́ ká rọ̀ ọ̀kan dáadáa ẹ̀já àwa kan tàbí wọ́n fi àsìkò ọyẹ́ tàbí wọ́n hùwà ibi ẹ̀já ṣọ́ra ẹlòmíì á ti ṣe ìgbọ̀nsẹ̀ tó pọ̀ á ti ṣe ìdọ̀tí tó pọ̀ àwa jì lọ́bàrá wọn kú lè rí mi lọ́ọ̀kan ọyẹ́ mú kurukuru gbojú ọ̀run ìwì ìfún yóò tó dà lóyún la tọwọ́ bá tì ọ́ ó fi ojú kó ata òfin ni o ẹ káàárọ̀ lẹ́kẹ̀sọ́ Ọpẹ́yẹmí Owólabí ló kọ́ mi. Australia, wherever you may be, everywhere they go, they're lonely. There's no place like home. You like to see your children cry and waste their lives away, my brother. You like to see them die before their time in poverty. Seems you like to see the people cry in frustration and desperation. You like to see them flee and leave this land so full of promise. Children, you like to see the children, you like to see the children, you like to see them die, brother. Okay, 08113051009 tàbí 08056131009 ní ojú òpó tá a fi dásítọ̀ láàárọ̀ tòní kí ni tó ṣẹlẹ̀ ládùúgbò tí nígbàtí ní ládùúgbò mi ó bàjẹ́ tí èmi máa sọ lórí ètò pé àmọ́ sọ́nà ni àníjẹ́ kó sú wa àdẹ̀níjẹ́ kọ́ rẹ̀ wá àmà wí ní gbogbo ìgbà tí Ọlọ́run ọba yóò fi bá wọnú wọn lọ tí ó yẹ pé a fi níyànjú àti àwọn ìwà àkùdẹ̀kùdẹ̀ táwa náà mọ̀ pé wọn gbọ́dọ̀ kà mọ́ wa lọ́wọ́ ẹ̀jẹ̀ gbìyànjú ká ṣe àwọn àtúnṣe tó gbọ̀ngbọ́n. Hello, ta ló wà níbi olóríire àkọ́kọ́? Hello. ládùúgbò mi. ó bàjẹ́ tì. orúkọ tèmi ni adékanzọ mo pè láti bí ìdálò. bàbá ò sẹ́ ẹ̀rọ yẹ. ní ìdálò ṣẹ́ni títí wàá fẹ́ ṣẹ̀ṣẹ̀ yẹn àwọn drugs ó pẹ̀lẹ́pẹ̀tẹ̀ abẹ àwọn àjọ yẹn bí kọjọ bó tẹ yẹ omi kan máa bá a fi yẹ ẹ̀jẹ̀ tó dọ́ọ̀tì yẹn ò ní lè pa ogbó àwa táwa ń tà. kò sí rọ́ńbẹ́ kò sí rọ́ńbẹ́. pé ìjẹni à ń bẹ mú dẹ fún bí ètò sọ fún yín pé mo ń wá ọmọ kan ní power line bíbá ní kálù kọjọ ẹnìbọ tó bá rọmọ yẹn tó bá fi níṣẹ́ tó bá wọn kó lọ sí police station tó bá wà ní ẹgbà nítorí ọjọ́ nítorí Ọlọ́run ọmọ wa ń sọnù. àmín wọ́n débi lálẹ́ àná náà wọ́n débi lálẹ́ àná mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo jẹ́ ọ̀kan lára àwọn tí mo ní àwọn nurses tó yẹ kẹ́ ẹ ṣe nígbà wọn tó wá fi kúnlẹ̀ gẹ́tí sábẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ mọ́ ẹ jẹ́ á lọ bẹ àwọn tó wà nù studio ká sóore yẹ lárí ìsìkè adẹ̀rẹ̀ sọ lóde nǹkan lágbára Ọlọ́run ọba ọjọ́lọ́jọ́ òní yóò jẹ́ kí ó sọmọ ẹ̀ ní rírí fún wa ìgbàdàn tó déta gan tó lọ rí àwọn tá a mọ̀ nínú wọn ọlọ́mọba wa ìwà wa jẹ́ ọmọ wò ní sọnù 08131305109. hello ta ló wà ń bẹ̀? hello. ojú òpó yẹn ò bá a sọ̀rẹ́ o ojú òpó yẹn ò dáa rárá àti rárá ẹ jọ̀ọ́ bí a yín sọ lọ ẹ já gbìyànjú káwùwà rẹ káwùwà tó tọ́ ládùúgbò tá a wà torí bó o wúre wọ́n sọ nípa tiẹ̀ bó o láre wọ́n sọ nípa tiẹ̀. hello. ojú òpó yẹn ò dáa bóyá ká pè sórí eléyìí báyìí bóyá ká pè sórí eléyìí ó dà kójú òpó yẹn ò bá wa sọ̀rọ̀ láàárọ̀ 0810101
08101073770 08101073770 ẹ kò sórí eléyìí. hello ẹ káàárọ̀ sá o. àmì àṣẹ Èdùmàrè. àmì àṣẹ Èdùmàrè. bàbá ẹ káàárọ̀ sá ládùúgbò mi o. ok. àkọ́kọ́ mẹ́ afẹ́bẹ̀ àwọn ọlọ́kadà lórí ọdún ti dé. nípa àwọn àlejò tó wọ́n bọ̀ lé káwùjọ torí Ọlọ́run. ọ̀rọ̀ ti ìkúnlẹ̀ àti àmọ̀ pẹ̀lú bí ìrìkèrí wọ́n máa ní wọn lára. láti ẹsẹ̀ junction ní ayé pé junction kí ẹ̀ máa gbé ní 1000. ibi tí òtítọ́ ọ̀dẹ̀ lọ́dẹ̀ náírà lọ. ìyẹn ìkọ́ wọ́n gba àwọn èèyàn tí wọ́n wọ sọ́lẹ̀ abẹ̀ wọn lórúkọ Ọlọ́run tí ò bá sanwó lọ́wọ́ èèyàn kó lọ tọrọ owó ó sọ ní pé kó lọ bá wọ sọ́lẹ̀ jẹ́rí àwọn èèyàn burúkú tí wàá gbòòrò wọn ní tí wàá gbé nínú ọdún tuntun yìí o. àmín. ẹ ṣe àbáyé mẹ́tò bọ̀. àmín. ok ẹ̀dá ẹ̀jẹ̀ ṣe báyìí ẹ má bínú torí àròjọ mùsùlùkùn àní lè gba ìpè kankan mọ́ àní gba ẹ̀kan ẹ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀yìn ètò yìí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ pè mí sórí nọ́mbà yìí 081010770 ẹjọ́ má bínú kó àní lè gba ìpè kankan mọ́ afẹ́ lọ sójú ọjà ẹ má bínú Ọpẹ́yẹmí Owólabí ló kọ tèmi ẹ jẹ́ ìwà tó tọ́ ládùúgbò wa torí oníkọ́ torí ọ̀la torí tá a bá ṣe ọ̀rọ̀ ìtàn ní ọ̀dà àbúrò ọ̀la bye for now. On the first day of Christmas, my true love gave to me a partridge in a pear tree. On the second day of Christmas,